torí ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ mi ò bú yẹn bàbá ò bú yàn so ìwọ tó bá sí pé èbú ni wọ́n tó wá kà pé èbú ni problem ẹ̀ nìyẹn wàhálà tiẹ̀ nìyẹn ẹ̀mí àwọn tí mo sọ̀rọ̀ wọn yẹn sọ́mọ̀ ẹgbẹ́ mi ò bú àwọn ẹ̀mí àwọn tí àwọn bàbá sọ̀rọ̀ wọn àwọn kúkú mọ̀ pé bàbá ò bú àwọn so kí ni wàhálà tèmi ó máa ń pé mi ò bú wọn ó tí wọ́n bá gbà sí búbú problem ẹ̀ nìyẹn tó bá gbà sí búbú ẹ̀rí àlà ń sọ yìí ṣẹ̀ríà òfin tọ́lọ́run là ń sọ tó yìí o bá fẹ́ takò ní takò tó o bá fẹ́ takò bàbá takò wọ́n ń wàá mú díẹ̀ wá yóò wá mú o fẹ́ kéwù nìyẹn ó fẹ́ kéwù nìyẹn a wàá fi díẹ̀ hàn àwa fi díẹ̀ hàn ẹ́ nígbà tí àwọn oníṣùfì ni wọ́n kóra wọn jọ abájúfẹ́ tán bá dárúkọ Ibrahim Yas wọ́n máa ti gbé bẹ́ẹ̀ ìbátọ́rọ̀ wá kàn mí mọ́ ní jẹ́ kí bàbá oníbàbá sùn ariwo tẹ́ ń pa ẹ̀ jẹ́ kí bàbá oníbàbá ó sùn wọ́n ní eléyìí oṣù ní súnfí o èmi ò dá wọn ló àwọn kìgbè yáàsì wọ́n ní yáàsì tẹ́ ń kìgbè yìí ṣé ibi tó wà ṣé inú ẹ̀ ó dùn kódà ẹ̀ ṣe rọ̀dí àlọ́wọ́ àná nǹkan tí mò ń wí bóyá kò tí yé ẹnìkan bímọ nínú àwẹ̀ yìí ó wá sọ fún mi ó wá sọ fún àwọn bàbá wa onítọ̀hún wà bí nìsín onítọ̀hún wà ń bí ájò ń lè márùn aláàjì wa onílé márùn-ún ó wá pè mí pé ìyàwó òun bímọ wọ́n ní ìyàwó àwọn bímọ mo nígbà tó bímọ yìí aago mélòó wọ́n ní aago àwọn báyìí pé aago mélòó ó ní láago méjì òru wọ́n ní aago méjì òru kì í ṣejọ́ tó wí yẹn kì í ṣọjọ́ tẹ wí àná lè yún un àná làákàn yẹn sí ìyẹn ni pé kò tí ì dọmọ òní kò tí ì dọmọ òní ọjọ́ tuntun ò tí ì dé ọjọ́ tuntun ò tí ì dé nínú Islam téèyàn bá bímọ nínú Islam láago méjìlá òru aago kan òru aago mẹ́rin òru aago márùn-ún àbọ̀ ọmọ ànẹ́sì ni ara ṣe dúró ó dìgbà kan bá pe àsùbá as-salatu khayrun minan nawmi ọmọ tán bá bí lẹ́yìn ìgbà yẹn tí wọ́n fi as-salatu khayrun minan nawmi ìgbà náà ọmọ ọjọ́ náà nìyẹn hukumu kan nìyẹn ìdájọ́ kan nìyẹn hukumu kejì yìí pé ìdájọ́ ẹlẹ́kejì ṣẹ̀ríà là ń sọ yìí ṣẹ̀ríà òfin tọ́lọ́run là ń sọ yìí tó o bá fẹ́ takò ní takò tó o bá fẹ́ takò bàbá takò wọ́n wàá mú díẹ̀ wá yóò wá mú o fẹ́ kéwù nìyẹn a wàá fi díẹ̀ hàn a wá fi díẹ̀ hàn ẹ́ nígbà tí ó yẹ tẹ́lẹ̀ mi sọ ju bí ṣe ń sọ yìí lọ bí bàbá ti ń sọ yìí náà ni wọ́n máa sọ ǹjọ́ ọmọ tá a bá bí lóòjọ́ yìí tọ́jọ́ ti délẹ̀ yìí ọmọ yẹn wá ké wíwíwí wọ́n gbọ́ ìwọ̀n ẹ̀ ọmọ yẹn wá ké wíwíwí agbọ́ ohun ẹ̀ wọ́n gbọ́ ohun yẹ́ ohun ẹ̀ṣẹ̀ làkọ́kọ́ ohun ọmọ làkọ́kọ́ agbọ́ ẹ̀mọ́ ẹ̀fọ́ ọmọ mi máa dé tí ò ní sunkún wa ọmọ mi àábí kò ní ké rárá tí ò bá ké yẹn Yorùbá náà ní ẹgbà nídìí tí ó fi sunkún so ọmọ tó wá sunkún àti bí ọmọ yẹn wá padà bọ́tí délé ayé ó sunkún ó tún wá padà ó kú ṣé ó fún lórúkọ ní àbó òní sọ ṣó wà fún ọmọ bẹ́ẹ̀ lórúkọ ní àbó òní sọ lókọ bá ti bí ókè bó sì ti ké tán bẹ́ẹ̀ ló tún kú ṣá wà fún ọmọ bẹ́ẹ̀ lórúkọ ní àbá ní fún lókọ ìbéèrè rèé ó dákẹ́ wọn retí èsì ṣẹ̀rí'atan ló fi tọ́lọ́run tà nábì àkọ́kọ́ ní pé ọmọ tó ké tí bàbá ẹ̀ bá kú ó ti lẹ́tọ̀ọ́ kó jogún irú ọmọ bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ kó jogún ọmọ tó wá ké yìí ó wá padà bó ti ké tán bẹ́ẹ̀ ló tún padà.
ṣó fún súná àbò ní fún. ṣó wà fún súná àbò ní fún. ẹ pé òfin ṣẹ̀ríà ìsìlámù ni. tó bá yẹ pé òfin ti ṣẹ̀ríà ìsìlámù ni. ó sọmọ náà súná. ó sọmọ náà súná. ó fún lórúkọ. ó fún lórúkọ. ìjọ tó bá ti bímọ. ìjọ tó gbé dání báyìí. ìjọ tó bá ti. ó ti pèrún sí létí ó sọ lórúkọ lẹ́sẹ̀kẹsẹ̀. ìjọ tó bá ti bímọ tó gbé dání báyìí ló ti pèrún sí létí ló ti sọ lórúkọ lẹ́sẹ̀kẹsẹ̀. ọjọ́ àkíkà yàtọ̀. ọjọ́ àkíkà yàtọ̀. ọjọ́ àkíkà yẹn lọ́pọ̀lọpọ̀ la kà á sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ọmọ lórúkọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbórúkọ ọmọ jáde. ọjọ́ àkíkà yẹn la mọ̀ wípé wọ́n ṣẹ̀ ń gbórúkọ ọmọ jáde. òbí ẹ̀ ó ti sọ lórúkọ. òbí ẹ̀ ó ti sọ lórúkọ. so tó bá sọ lórúkọ. tó bá sọ lórúkọ. ó dà lọ́dọ̀ Lárúbáwá títí di sìn. lọ́dọ̀ Lárúbáwá títí di sìn. tó bá ti bímọ. tó bá ti bímọ. yóò ti sọ lórúkọ. yóò ti sọ ọmọ rẹ̀ lórúkọ. wọ́n lé orúkọ yẹn mọ́ lọ́wọ́. wọ́n lé orúkọ yẹn mọ́ lọ́wọ́. lọ́mọ òfin ní dàpọ̀ ní Másì. lọ́mọ òṣè ní dàpọ̀ ní Másì. àbóògbọ́. àbóògbọ́ dáadáa. lọ́mọ òfin ní dàpọ̀ lọ́sibítù. lọ́mọ òfin ní dàpọ̀ ní ọsibítù. wọ́n ní gbọ́ ọmọ ọba fọ́ṣùn. wọ́n ní gbé ọmọ ọba fún Ọ̀ṣun. wọ́n ti lẹ kí ni ẹ̀ ń pè plásítà kan àti wọ́n ti kọ orúkọ yẹn sí. plásítà kan àti wọ́n ti kọ orúkọ yẹn sí wọ́n sì ti lẹ̀ mọ́ lọ́wọ́. so ọmọ yóò wá gba tó padà yẹn. ọmọ tó padà yóò gba súná. yóò gba súná. ó sọ lórúkọ. ó sọ lórúkọ. ẹ lè má kó mọ kẹ jókòó kẹ ṣe kí ni bọ́sì bàbá ọmọ ó sọ lórúkọ. bàbá ọmọ yóò sọ ọmọ rẹ̀ lórúkọ. orúkọ tó sọ yẹn. orúkọ tó sọ ni. àwọn mìíràn ayé pé ṣáà kírun sí lára ni àbá ní kírun sí lára. irú ọmọ bẹ́ẹ̀ ṣáà wá kírun sí lára ni àbá ní kírun sí lára. àwọn mìíràn pé àkírun sí lára. àwọn mìíràn gbà pé àkírun sí lára. àwọn mìíràn pé ó kù ṣẹ̀yí dínú ni. àwọn mìíràn gbà pé ó kù ṣẹ̀yí dínú ni. kò nídìí ẹ kírun sí lára. kò nídìí kẹ kírun sí lára lọ́dọ̀ àwọn míì. tó lẹ́ni tó kúkú ṣẹ̀yí dí wọ́n yé kírun sí lára. nítorí pé ẹni tó kúkú ṣẹ̀yí dí wọ́n yé kírun sí lára. bó bá ikú tó kúkú ṣẹ̀yí dí yẹn. ikú tó bá yẹ pé lójú ogun ni. tó bá yẹ pé lójú ogun ni. aṣọ ogun tó wọ̀. aṣọ ogun tó wọ̀. àti ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ bẹ́ẹ̀. àti ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀. bí wọ́n ti sínú ni. bí wọ́n ti ṣe fi sínú ni. ní ó fi dìde bọ́lá wọn ṣe gbé dìde níjọ gbéǹde nù ni. bọ́lá wọn ṣe gbé dìde níjọ gbéǹde nù ni. pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀. pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ̀. pẹ̀lú bó ṣe kú yẹn. pẹ̀lú bó ṣe kú yẹn. márùn ni ṣẹ̀yídì. márùn ni ṣẹ̀yídì. ìran márùn ni wọ́n. ìran márùn ni àwọn ṣẹ̀yídì. man qutila duna malihi fahuwa shahid. ẹni tí wọ́n bá pa. ẹni tí wọ́n bá pa. tó fẹ́ dáàbò bo owó ẹ̀. tó fẹ́ dáàbò bo owó ẹ̀ pé owó mi ni ẹ̀ nígbà kan wá pa. ṣẹ̀yídì ni. ṣẹ̀yídì ni. ìran kejì. ìran ẹlẹ́ẹ̀kejì. man qutila duna irdihi fahuwa shahid. ìjọmọlúàbí ẹ̀ ló ń dáàbò bò. ìjọmọlúàbí ẹ̀ ló ń dáàbò bò. ni wọ́n fi pa. ni wọ́n fi pa. ṣẹ̀yídì ni. ṣẹ̀yídì ni. man qutila duna nafsihi fahuwa shahid. ẹlẹ́kẹta ni àbí. bẹ́ẹ̀ ẹni tó ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀. ẹni tó ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀. ni wọ́n fi pa. ni wọ́n fi wá pa. ṣẹ̀yídì lòun náà. man qutila duna watanihi fahuwa shahid. ó ń dáàbò bo ìlú ẹ̀. ó ń dáàbò bo ìlú rẹ̀. lọ́tà fi pa. ni ọ̀tá fi wá pa. ṣẹ̀yídì lòun náà. ṣẹ̀yídì lòun náà. ẹlẹ́ẹ̀karùn-ún. man qutila duna dinihi fahuwa shahid. ẹni tí wọ́n bá pa. ẹni tí wọ́n bá pa. tó ń dáàbò bo ẹ̀sìn ẹ̀. tó ń dáàbò bo ẹ̀sìn rẹ̀. tó fi wá kú. tó fi wá kú. ṣẹ̀yídì lòun náà. márààrún nìyẹn. márààrún nìyẹn. àwọn míì fi kún pé dúnà áàlì ó ń dáàbò bo fámìlì rẹ̀. ẹlòmíì wọ́n pa nítorí pé ó ń dáàbò bo ẹbí rẹ̀ ni wọ́n fi wá pa. ṣẹ̀yídì lòun náà. ṣẹ̀yídì lòun náà. ìran ṣẹ̀yídì nì. ìran ṣẹ̀yídì nìyí. so tí tó bá wà níbi tá àti ní kírun sí lára. tó bá wà níbi tá àti ní kírun sí lára. a ní kí. yẹn ni pé wọ́n pa tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ yẹn. wọ́n pa tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ yẹn. ó kúkú bẹ́ẹ̀. ó wá kúkú bẹ́ẹ̀. tó fi lọ. so àwọn nǹkan wọ̀nyí. àwọn nǹkan wọ̀nyí. òun ló rọ̀ mọ́
ìdájọ́ ọmọ tó ké tó padà akírun sí lára ọmọ tó ké tó padà akírun sí lára lọ́dọ̀ àwọn kan. so ó ní ẹ. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. ọ̀hárí láti gbàtà àwẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn látàṣùbà láti àṣùbà tó ti jẹ sàárì tán tó bẹ̀rẹ̀ àwẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwẹ̀ wá lọ jókòó sínú mọ́ṣáláṣí ìtìkáàfù kọ́ yẹn o ìtìkáàfù kọ́ yẹn o èyí tó ń jẹ́ ìtìkáàfù nìyẹn èyí tó ń jẹ́ ìtìkáàfù nìyẹn wa antum aakifuna fil masajid àyà tó ní fi kí wọ́n mú wá ní ẹ̀ tó máa fi jẹ́rìí pé o lẹ́tọ̀ọ́ sí ìtìkáàfù but òun mú wá ní ọgbọ́ jókòó sí mọ́ṣáláṣí lówí òfin ní ráyè jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ nílé tẹ́ máa wá takò ọ̀rọ̀ sọ nínú àwẹ̀ òfin ní jókòó ta sọ̀rọ̀ pé farko bayna as-sawm was-siyam ìsọkúsọ ìwíkúwí kò ní wáyé tó jókòó sí mọ́ṣáláṣí tó rán ṣe tìláwà rẹ̀ ṣe tìláwà ọ̀wà ni àṣọ́lọ́ tó sọ pé uhilla lakum laylata siyam òun lè fẹ́ yàwó níjọ́ kan Sheikh Adam bàbá Sheikh Adam àwọn afásún lè jẹ́rìí àwọn tó tó àájá mi ti lè jẹ́rìí wọ́n wá fẹ́ ṣe wáàsí alẹ́ nígbà tó fẹ́ ṣe wáàsí alẹ́ ẹnìkan wá lọ fẹ́yàwó nínú àwẹ̀ òun ni ó sì jáná sí ló bá dálé kò lè jáde sí mọ́ ló bá wù sílẹ̀ báyìí ẹwẹ́ wọn sàsí ìyàwó ló lọ fẹ́ la tubashiruhunna má fara lù wọ́n má fara kàn wọ́n lọ́sàn-án àwẹ̀ torí pé ìwọ wà mọ́ṣáláṣí ni akifuna fil masajid tilka hududullahi fala taqrabuha ààlà Ọlọ́run nìyẹn fala taqrabuha má súnmọ́ kazalika yubayyinu Allahu tilka hududullah àwọn òfin Ọlọ́run ni fala taqrabuha كذلك يبين الله آياته للناس لعلهم يتقون كذلك يبين الله آياته bọ́lọ́run ṣe ń ṣàlàyé àwọn òfin ẹ̀ fún yín للناس bó ṣe ń ṣàlàyé fáwọn èèyàn ni لعلهم يتقون wọ́n yá látara bẹ́ẹ̀ ẹ lè páyọ̀ Ọlọ́run ó nìyẹn so torí ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ mi ò búyàn bàbá ò búyàn so ìwọ tó bá sí pé èbú ni wọ́n tó wá kà pé èbú ni problem ẹ̀ nìyẹn wàhálà tí ẹ nìyẹn ẹ̀mí àwọn tí mo sọ̀rọ̀ wọn ẹ̀ ṣọ́mọ̀ ẹgbẹ́ mi ò bú àwọn ẹ̀mí àwọn tí àwọn bàbá sọ̀rọ̀ wọn àwọn kúkú mọ̀ pé bàbá ò bú àwọn so kí ni wàhálà tèmi ó máa ń pé mi ò bú wọn ó tí wọ́n bá gbà sí búbú problem ẹ̀ nìyẹn tó bá gbà sí búbú aràn kó máa bá yìí wá ní lé ní mo fẹ́ mú kan wá al-arwahu junudun mujannada ma ta'arafa minha italafa wa ma tanakara minha ikhtalafa Ànábì ló sọ sallallahu alayhi wa sallam al-arwahu junudun mujannadatun àwọn ẹ̀mí tàn rí yẹn junudun mujannada ọmọ ogun ni wọ́n tako bọ́n fún
bọ́ǹbù nítorí lẹ́ máa ń àwọn ọ̀bọ̀n kan wà tó máa ń ní ọ̀bẹ lẹ́nu báyìí AK-47 tó kọ́ àwọn yẹn ìbọn ni wọ́n wá ṣe bí ọ̀bẹ sí lẹ́nu sójà tó gbé dání tó bá pàdé sójà kejì tó bá yẹ kó ọ̀nà sí báyìí kó tó yìnbọn ni ìbọn ọ̀bẹ yẹn lè gún nínú. So àwọn ẹ̀mí al-arwahu junudun mujannadatun ọkọ̀ ogun ni wọ́n mujannada ta kó nǹkan ogun lé lọ́wọ́ ma ta'arafa minha talafa ẹ̀yẹ́ tó bá mọ́ra wọn ìpinnu bàtálíọ̀n mi ló wà mú rẹ̀ wa ma tanakara minha ikhtalafa ọmọ orí pọ́ ogun ní aṣọ ogun mi ló wọ̀ kò ń ṣe tí wọn kìí ṣe tí ẹ̀ kò mẹ́rí ẹsẹ̀kẹsẹ̀ ní tanakara minha ikhtalafa wọ́n sì pa wọn wọ́n sì para wọn Yorùbá ni mo wí mo rò pé mo rí tú mo fẹ́ tú náà ni o bẹ́ẹ̀ làwọn ẹ̀mí àwọn ẹ̀mí tàn wí tó bá ti mọ̀ pé inú mi lélé yìí wà lára mi ni ẹ̀mí tí ẹ̀ náà wà tálàfà wọn ó jìjọ rẹ̀ wà máa tẹ̀nà kára mi ní ha ẹ̀mí yìí rí pé ẹ̀mí àṣetánì lélé bí àwọn tí wọ́n bí àjẹ́ àjẹ́ wọn mọ́ra wọn àwọn àjẹ́ wọn mọ́ra wọn báwọn ẹ̀mí ṣe mọ́ra wọn ó dẹ̀ ẹlòmíì dá wọn mọ̀ ẹlòmíì wà tó dá wọn mọ̀ débi pé tó bá rí lásán báyìí yóò ti mọ̀ pé yóò ti mọ̀ pé léyìí àjẹ́ ni àjẹ́ táwì ó lè máa láàánú báyìí tó bá rí ẹlòmíì àjẹ́ lè rẹ́ lómíì kó sì máa lánu kó máa pọ́nu lá kó máa pọ́n ẹnu lá ó ti rí àmì ó ti rí àmì lára ẹ pé wọ́n ti wà sámẹ̀ eléyìí ọwọ́ ti ń bẹ lára rẹ̀ tó bá ti wá rí báyìí ó máa tó bá ti rí báyìí ó máa pọ́nu lá yọ bẹ̀rẹ̀ ó lè dọ́kùnrin ó lè jóbìnrin ó lè dọ́kùnrin ó lè jóbìnrin junudun mujannada al-arwahu junudun mujannadatun ma ta'arafa minha ikhtalafa wa ma tanakara minha ikhtalafa ẹni tí ó ń ṣara wọn bá ń fò lọ bá ń fò bọ̀ yóò sì mọ̀ ẹgbẹ́ jẹ́rẹ́rẹ́ pàù bàbá wa ọlọ́run kó kẹ́ wọn Sheikh Abdul Baqi wọ́n bá àánú agolé kan àbí tó ráwọn àwọn àjẹtawí tó bá fò tó jẹ́ yẹni tó ń fò lọ tó bá gbàwájú ẹ̀ yóò rẹ̀ ni níbolo tí ń bọ̀ wa ma tanakara minha ikhtalafa bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ wòlíì tán bá ti rí ara wọn tí wọ́n rí ẹ̀mí ẹ̀ inú ọrú àwọn ìta kàkalẹ̀ ṣáájú ọ̀tọ̀ ní nújàbáwò ọ̀tọ̀ ní kútùbù ọ̀tọ̀ ní autad ọ̀tọ̀ ní abudal ọ̀tọ̀ ní kútùbù táwì wọ́n rí kútùbù táwì kútùbù pọ̀ kútùbù pọ̀ lágbàjá kútùbù ní lágbàjá kútùbù ní lágbàjá kútùbù ní wọ́n pọ̀ àwọn àbùdálù ní ojú mẹ́rin lọ ní gbogbo ayé kútùbù ó lè wà láyé gẹ́bí kíkan tó wà ní dọ̀pẹ̀mú bẹ̀rún kíkan tó wà ní orílẹ̀ òun ń ṣe kútùbù wa lórí má tún lọ bẹ̀rún tí ẹ bá lọ́kẹ̀ bá ń lọ
ليس تصوف لبس الصوف والخلق بل التصوف حسن الصمت والخلق. kì í ṣe tasọ́wúfù. لبس الصوف. òun ni kò wẹ̀wù súf. والخلق. kò wẹ̀wù tó lu tó dàbí tó ti gbó. بل التصوف حسن الصمت والخلق. ìwà rẹ̀ ló ń jẹ́ tasọ́wúfù. وحسن الصمت. wa husnu samt, kí dídákẹ́ kó dákẹ́ jẹ́ ló ń jẹ́ tasawuf. ìṣàrí pariwo pé àwọn onísúfì rẹ̀ ẹ̀yin wo lónísúfì, kìí ṣe bẹ́ẹ̀, kìí ṣe kó sì kó sẹ́sùn bá àsọ́rùn kó wá ṣe rún bí irun dáadáa, kìí ṣe òun ló ń jẹ́ súfì o. ní ọdún kan wọ́n fẹ́ sọ̀rọ̀ Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala anhu. Àmín. wọ́n wá pè mí, àwọn onísúfì ni wọ́n kóra wọn jọ abájúfẹ́ dárúkọ Ibrahim Niyas wọ́n máa ti gbé bẹ́ẹ̀. ìgbàtọ́rọ̀ wá kàn mí mọ́ ní jẹ́ kí bàbá oníbàbá ó sùn. ariwo tẹ́ ń pa jẹ́ kí bàbá oníbàbá ó sùn. wọ́n ní eléyìí oṣù ní súfì o, èmi ò dá wọn lóhùn. àwọn akíbe yáàsì mọ́ ní yáàsì tẹ́ kígbe yìí ṣé bí tó wà ṣé inú ẹ̀ ó dùn kódà ẹ̀ ṣe radiyallahu anhu. ìyáàsì lẹ́yìn tí ibi tó bá ti dárúkọ ẹ̀ ṣé yẹn làdúrà ẹ̀. mo ṣá sọ ọ̀rọ̀ ẹ̀ níjọ́ tí mo ń wí Professor Makari Ibrahim Makari ó wà ń bẹ̀. so kìí ṣe bẹ́ẹ̀ yẹn gbàǹgà Quran díẹ̀ sí. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Subhanallah.